Oríṣiríṣi láti rí. We have seen, we have heard, we have witnessed. Ẹlòmíì nu yín ò ní wedding pictures nítorí photographer disappoint am. Bẹ́ẹ̀ni naming ceremony ẹlòmíì photographer yìí ti jẹun lọ sórí bíi tẹ́dẹ̀. He forgot to take good pictures. It is not even in record pé ẹlòmíì nu yín gan ẹ ṣe birthday rí. Nítorí you dey do àròrò. Stinginess of paying a good photographer. Ṣùgbọ́n ẹ wá gbọ́. Mo ní ẹ wá gbọ́. Have you heard of Opsi Imagery Studios? Àwọn ilé ìṣe babalá photography and they snap good photos. Wo bí for your naming ceremony, birthday ceremony, wedding or burial ceremony. Contact Opsi Imagery Studios. You can send them a DM at Opsi_imagery or you can locate them near Washington DC. And they are available to travel in any state in the USA. Ẹ wá gbọ́, you can put a call through to them on this number 120-2413-0750. ẹjọ́ ẹni sùúrù ẹjọ́ tó lọ́hùn. Yes. Hello, please. Àyàbọ̀ orí live lẹ́wà o. Montreal, Quebec, Canada. Ìyàwó mi orí live lẹ́wà o. WhatsApp audio. Ìgbà tẹ́ pè mí ní àárọ̀, mo sọ fún yín, mo sọ pé ní last 2 weeks, èèyàn kan sẹ́ni kìíní ẹ̀ sí mi, pé ìyá kan tó ní òun gbọ́ ìyá Ìsábọ̀dù yẹn gan rí. Wípé kí n lọ wo ọ̀dọ̀ ìyá Ìsábọ̀dù yẹn ní YouTube, wọ́n sẹ̀dẹ̀ sí mi láti UK, pé ìyá Ìsábọ̀dù sọ pé èmi pé mò ń déjì Wàsíù. Wípé ṣe bóun ti sọ tẹ́lẹ̀ ìgbà tí dáàdì fi ìyá Ìsábọ̀dù jẹ oyè tó fi jẹ Máyégún, tí bóun ti sọ tẹ́lẹ̀. And that woman, I think they said she's very controversial. Pé bó ṣe máa ń sọ ni, bó ṣe máa ń bú ògbà àwọn èèyàn ni. I don't even know about her until tí mo rí kinní yẹn, mo wá lọ wo gbogbo blog tó ti blog rí. Why will she continue saying bad thing about me? Ẹ̀yin náà bímọ náà, àwọn ẹni rù mí lọ́mọ. Ó jẹ́ dá. Ayaba ló ń sọ̀rọ̀ yìí o. Ẹni tí gbogbo yín parọ́ mọ́. Tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀. Tó bá jẹ́ pé ìkọ́kọ́ da èmi àti Wàsíù pọ̀, ojú gbogbo ayé ni mo ti ń sọ fún yín. Gbogbo àwọn òṣàánú àfikọ́ fìyà jẹ mí. Kábíyèsí, ó tán, ó yá mò ń gbọ́. Gbogbo àwọn òṣàánú àfikọ́ mú mi. Àmì, ó ṣàti gbọ́. Gbogbo yín tẹ́ ẹ parọ́ mọ́ ọmọbìnrin yìí. Ilé ìṣògo, ká Ayaba, gbogbo ẹ̀kọ́ fìyà jẹ mí. Àṣẹ. Àwọn Ayaba ọ̀run kọ́ fìyà jẹ mí. Jẹ́ ń gbọ́, Ayaba ló ń sọ̀rọ̀ yìí o. Àwọn ọba ọ̀run kọ́ fìyà jẹ mí. Ayaba tẹ́ ẹ parọ́ mọ́ rẹ o. Àṣẹ bóyá máa rí nìyẹn. Ṣé ti gbọ́, Ayaba ló ti pè wọlé yẹn. Àwọn ò ń ṣe òòṣà lódò kí làbẹ̀làbẹ̀ ó má mọ̀. Ìyàwó bàbá mi ó ti gbọ́ sí ọ̀rọ̀ yìí. Òun ló pè wọlé tí gbogbo yín ti gbóhùn ẹ̀ yẹn. Ayaba tẹ́ ẹ parọ́ mọ́. Òun ló dẹ̀ ti ṣépè yẹn tí gbogbo yín ti gbọ́. Gbogbo ẹ̀yin elépè, ẹ̀yin onínúùsì ẹlẹ́jẹ̀, ẹ lọ sí mẹ́dọ̀. Ayaba Dira kò ní kankan pẹ̀lú K1 the ultimate. Ẹ jọ̀ọ́, ẹ bá mi love ọmọbìnrin yìí. Ó ní courage, ó dẹ̀ tún pè wọlé. Ó fi ń yé yín pé òun ń ṣe ọmọ àlè. Ẹ bá mi like Ayaba Dira. Ẹ jọ̀ọ́ tó lọ. Ẹ bá mi like ẹ̀. Ṣéèkì bàbá mi, ìyàwó ló pè o. Ìyàwó mi gangan ló ti pè wọlé fúnra rẹ̀. Nítorí pé gbogbo news tó ń gbé, ìtọ́ ìmọ̀ye ní pé ẹ má dá. Mo fẹ́ kí a farabalẹ̀ lórí ọ̀rọ̀ bàbá mi kábíyèsí kú bàbá yèyé. Ó ní mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí. Ọba tó mo lémi ò porí ọba. Aláàfin ò ṣe rí fín. Kò gbẹnu bàbá ńlá bàbá anybody. Aláàfin ò ṣe rí fín. Kò gbẹnu yálà ìyá anybody. Ọ̀ọ̀ni ò ṣe rí fín. Aláké ò ṣe rí fín. Bẹ́ẹ̀ ni Àwùjalẹ̀ náà ò ṣe rí fín. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ó dá lórí àwọn news ẹlẹ́jẹ̀ tí wọ́n gbé kiri àgbáyé. News táwọn èèyàn gbé kiri àgbáyé nípa Aláàfin. Point of correction fún ẹ̀yin olóyìnbó. Àtúnṣe ọ̀rọ̀ fún ẹ̀yin ọmọ Oòduà. Torí kò ń ṣe gbogbo adáǹsọ Yorùbá náà lọ́mọ Oòduà. Ọmọ àlè lẹ́lòmí o. Wàláì. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gangan ó dálé lórí ìròyìn tó ń gbé káàkiri nípa bàbá mi àti Wàsíù Àyìndé àti Ayaba Aláàfin. Ẹ dákun torí Ọlọ́run.
èmi ò wá bí láti wá búyàn mi ò wá bí láti wá rọ̀yàn mi ò wá bí láti wá bẹ̀yàn àmọ́ gbogbo ẹni tó bá rántí ikú Gáà á sì mẹ̀dọ̀ ẹni tó bá ṣe kíni gbogbo ẹni tó bá rántí ikú Gáà á sì mẹ̀dọ̀ bí Gáà ṣe lágbára tó àwọn tí ò lérò ló mú wálẹ̀ o ẹni tó bá rántí ikú Ẹfúnṣetán á sì mẹ̀dọ̀ bí Ẹfúnṣetán ṣe ṣoore tó wọ́n fi ibi sùn ní o ọ̀rọ̀ ọjọ́ mi ni àwọn kan lẹ́fúnṣetán níkà àmọ́ wọn ò wo oore tó ti ṣe àmọ́ pẹ̀lú gbogbo agbára Ẹfúnṣetán wọ́n máa pa ni Ọlọ́run ní pa gbogbo wa o bí bàbá mi Abíọ́lá ṣe lówó tó lọ́dún náà lọ́hùn mo fẹ́ fi kíní wọ́nù èlọ́tọ̀ máa kọ́kọ́ wọ́nù àwọn èèyàn kí tó sọ̀rọ̀ wọ́n ní mi dá lórí àwọ̀ ọkùnrin gbogbo ejò kọ́ ní jíjẹ o gbogbo obìnrin tá a bá rí kọ́là ń gùn lórí o kábíyèsí kí ni mo wí gbogbo ejò kọ́ ní jíjẹ o gbogbo obìnrin tá a bá rí kọ́là ń gùn lórí o ẹ̀yin ọmọ Oòduà ọ̀rọ̀ yìí ọkùnrin ló bá wí jù ibi tí màá kọ́kọ́ lọ nìyẹn kí tó lọ sí main point mo fẹ́ fi eléyìí mo fẹ́ fi rọ àwọn ọkùnrin olójú kò mú ọ lọ àwọn ọkùnrin tó jẹ́ pé tí ó bá ti wá wù yín kẹ́ ẹ wá ṣe ìranù yín ẹ̀ẹ́rí ọmọ bóbìnrin ṣe pọ̀ tó ìyàwó ọba náà lẹ́ẹ̀gùn káàkiri orúkọ àwọn olórí pọ̀ lọ́wọ́ mi orúkọ àwọn onímọ́tò pọ̀ lọ́wọ́ mi orúkọ àwọn ọ̀tọ̀kùnlú pọ̀ lọ́wọ́ mi tí ò yẹ kán máa gbọ́ orúkọ wọn àwọn ìyàwó ọba káàkiri àgbáyé tí gbogbo ẹ̀yin ọkùnrin gùn ayé yìí ti bàjẹ́ tó bá jẹ́ lóòótọ́ ni o torí Kùránì gan sọ pé kí ẹ tó lè sọ̀rọ̀ mú ẹlẹ́rìí mẹ́rin tó dájú wá kẹ́ ẹ tó lè sọ pé nǹkan tẹ́ ẹ sọ yìí òótọ́ ni ẹni tó máa against yín onírú àwa tá bá nírọ́ ni nítorí pé o ò ní ẹlẹ́rìí fún ọ̀rọ̀ tó ń sọ so ẹ jẹ́ ká ṣọ́ ọ̀rọ̀ wa láti sọ ẹlẹ́rìí tẹ́ ẹ bá ní ẹ mú sójú agbo sọ̀rọ̀ mi yé ẹ bá mi ṣí akínilẹ̀ kọ̀ọ̀kan kí àwọn èèyàn lè gbọ́ ọ̀rọ̀ yìí ti pọ̀ ń ta gan gbogbo nǹkan tó náà ń gbé kiri lórí ikú bàbá yèyé àti ara bàbá dírá àti Wàsíù Àyìndé mò ń pọ̀ lórí ẹ̀ bọ̀ mo fẹ́ wọ̀nà ẹ̀yìn ọkùnrin níbi tí ọkùnrin pọ̀ dé nílé ayé ó ṣe jẹ́ pé ìyàwó ọba ló máa ń wo àwọn kan tó ń wọ̀ yín lójú gbogbo allegation tẹ́ ń pàṣẹ sí ìyàwó Aláàfin kò ń ṣaláàfin nìkan lẹ́ ń pàṣẹ sí gbogbo ọba alẹ́ Oòduà lẹ́ ń bá wí àpèsè ìmórí yín gbogbo nǹkan tí gbogbo wa ń ṣe yìí ẹ jẹ́ ká ronú sí ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ bá wá rí obìnrin bá sùn mọ́ kí ló dé tó yẹ pé ìyàwó ọba ló ń wọ̀ yín lójú ẹ jẹ́ kọ́kọ́ sọ kọ́kọ́ fún yín ìwọ ẹnikẹ́ni tó bá gùn ìyàwó ọba lórí ayé ẹ̀ ti bàjẹ́ wọn nǹkan tí ì sin ẹni o bó o lówó bíi Kárúnà ó máa wálẹ̀ màá dẹ̀ fún yín ní sáǹpù ọmọ Oòduà la wa ọmọ Yorùbá ni wá a dẹ̀ gbọ́ èdè a dẹ̀ gbọ́ ìtàn Yorùbá dẹ̀ dá gájá lẹ́nu wa kò dìgbà tẹ́ bá sọ fún mi mo máa ń túra mi gbọ́ wọn ni olórin ṣèbí nǹkan tó ń kọ òun fetí ẹ gbọ́ kò sánà gónú ọ̀rọ̀ mi ìdẹ́ ṣe átátá ń tótó Yorùbá mi ò lọ́pọ̀ torí ilé ọgbọ́n náà ti bí mi ilé ọgbọ́n náà ti wò mí ilé ọgbọ́n làwọn baba ńlá bàbá mi ọba Ọ̀yọ́ Aláàfin òní olórí ọba Yorùbá tí gbogbo wa mọ̀ àlọ́bẹ̀ lẹ́ni ẹ̀yin ọkùnrin ẹ ṣọ́ra gan gbogbo ẹ̀yin ọmọ onímọ́tò tó ń dárúkọ gbogbo yín ni mo mọ̀ ó èmi ò wá bí láti wá dárúkọ èèyàn àmọ́jọ́ tí bá máa dárúkọ ìjọ náà bá ẹ̀rẹ́rẹ́ á ro àmọ́ eléyìí mo kọ́kọ́ fẹ́ fi sọ̀rọ̀ ká mọ ibi tá à ń lọ kí ló dé tó jẹ́ pé bóbìnrin ṣe pọ̀ tó nílùú àwọn ìyàwó ọba ló wù ẹ̀yin láti bá lájọṣepọ̀ tó o bá lówó ọmọ ò ní lọ́lá tó o bá níyì ọmọ ò ní nípò ẹ lọ kọ́lẹ̀
èní ní Wednesday 15 2020 ní abẹ̀rẹ̀ ètò yìí ní dédé aago 12:00 Wednesday 15 2020 mo rí ọmọba gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ pé ìyàwó àwọn ọba káàkiri lẹ́yìn láàyò mi ì sọba kékeré o mi ì sọpọ̀ ọba kan ga o mi ì dẹ̀ sọpọ̀ ọba kan kéré àmọ́ ọba tó bá ti wọ ìpè bí nílẹ̀ Oòduà tó bá jókòó oṣù mẹ́ta nípè bí tó bá ṣe nǹkan tó yẹ kó ṣe àánú mi máa ṣe yín o mo rí Banjo Nuru kábíyèsí ọmọ Rẹ́mọ ọba Rẹ́mọ ọba tó bá wọ ìpè bí tó ṣe ẹ̀tọ́ ẹ̀ tí o bá ṣe ọba àwọn onísàkàdẹ́lì ìwọ tó bá bá wọn sùn tètè lọ wá nǹkan sí rẹ nísìn ètò tó o lè ṣe toró ti báyé àwọn ọmọ ẹ jẹ́